Wasila coded. Ó ṣí iléeṣẹ́ rédíò. A máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níṣẹ́. Ó jẹ́ àrà ọ̀tun láàrin àwa òṣèré. Mo taṣọ, mo ta cream, bọ̀ inú mi dùn fún pé nǹkan tó ṣí nìyẹn. Ọlọ́run o, Adébímpé Akíntúndé Nùríà, èyí tó gbé kalẹ̀ yìí ò ní kábàámọ̀ kí ló gbé kalẹ̀ fún mi. Káwọlé lágbọ́dọ̀. Orí eléyìí ṣe Ọlọ́run fún ṣe. Ìtí Wasila ṣe yìí ó jẹ́ nǹkan gbòógì tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ wọn ò ronú tọ tó ṣe yìí. Any advertisement bá fẹ́ ṣe, just go to her. Mo fẹ́ kí gbogbo yín download application ní ó wà lórí Google Play Store at the coded station. Tún ṣe máa padà wá ta tún ṣe máa wò pé coded. Wọ́n bá sọ fún yín pé coded is a coded movement. Àwa gbádùn, àwa yìí náà ológo, àwa dúpẹ́ nínú ayé coded ni. Coded fẹ́ ṣí iléeṣẹ́ kan o, kí náà fẹ́ máa tà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní mo fẹ́ máa ta àsun, ọ̀pọ̀lọpọ̀ ní mo fẹ́ máa ta súyà, àwọn kan ní góòlù, àwọn èèyàn gan dẹ̀ gẹ̀ẹ́sì àwọn ní online radio station ṣùgbọ́n wọn ò mú ní kíkún. Ṣebí online radio station tún wà ó yàtọ̀ sí online radio station, kò ń ṣe online radio station nìkan la ṣí. A build app ni. Ṣé wá rí app yẹn tẹ́ bá ti download ẹ lórí Google Play Store, ẹ lè gbọ́ rédíò, ẹ lè wo fíìmù, ẹ lè tà, ẹ lè rà lórí ẹ̀. Ẹ tún lè ní ọ̀rẹ́ bí WhatsApp tá a máa ń ṣe yẹn, you can upload your picture. If tẹ́ bá ti register, you can upload your picture, you can post your picture, you can comment, you can meet, interact, and that's it. So then apart from that, we have a styling studio too. That when you have an event that is coming up, you want to have picture, what to wear, we can look into your outfits for you, jewelry, just look good, and we take you good picture at Coded Styling and Photography Studios. Whatever I have become today is to the glory of Almighty Allah. He has been my shield, my savior, my provider, my guardian. I am an orphan. It has not been easy, but because I've got God and I love him so much, mo dẹ̀ sọ ara mi. Ó sọ ara mi mọ́ Ọlọ́run ọba púpọ̀ jù pé kí n wá gbérù nǹkan báyìí kalẹ̀ lénìí kí wọ́n sọ pé mò ń ṣe opening, mi ò ní ṣe opening prayer. So no matter how fast, how quick, we are going to be about this. And thanks for honoring me, sir. Ẹ ṣé mo dúpẹ́. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá aráyé rọ̀rùn Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Àtàwọn aráalé ẹ̀ àti àwọn sàhábà, àwọn tí wọ́n tẹ̀lé nínú iṣẹ́ ìpèpè títí di ọjọ́ ẹ̀san. Kárí ọlá Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Gbogbo ń tá bá gbé kalẹ̀ tá a fẹ́ ṣe, orúkọ Ọlọ́run ni ká fi bẹ̀rẹ̀ tá a bá fẹ́ kó ní ìyọrísí rere. Tí a bá forúkọ Ọlọ́run bẹ̀rẹ̀, àti rìn nínú ìrìn àjò yẹn ìrọ̀rùn ló máa jẹ́. So a tún wá ní ibùsọ̀kalẹ̀ sí ayọ̀. So mo bá Alájà wa Nùríà, mo bá yín dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run bá tọ́ yín sọ́nà wípé téèyàn bá ṣe irú nǹkan báyìí Ọlọ́run lèèyàn máa ń pè. Kò kí ń ṣagbára yín, Ọlọ́run ni. Gbogbo àwa tá a jọ wà ń bí, a jọ kọ́kọ́ pe Ọlọ́run lóhùn ẹyọ kan. Tá a bá pe Ọlọ́run, àwa ṣàdúrà sí. Owó ni Nùríà, ó lè fi rí gbogbo nǹkan wọ̀nyí mọ́lẹ̀. Owó náà lẹ́dẹ̀ ní ìran kan pẹ̀fẹ́ pa ń bẹ̀. Ọlọ́run jẹ́ kẹ́ rówó náà. Àmín. Ọlá sẹ́ẹ̀dì lójú. Sallallahu alayhi wa sallam. Wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffaran yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا أستغفر الله الله 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 أستغفر الله الله
Astaghfirullah Allah. Inú mi dùn fún nǹkan tí Wasila ń ṣe lónìí and fún coded studio tí ó ṣe because èmi ò tiẹ̀ rò rárá 5 years to come mi rò pé bí ó lè ronú ní direction tó ronú lọ so I'm so happy for her. Mo dẹ̀ gbàdúrà wípé àlùbáríkà tó ju àlùbáríkà lọ á wọ èyí tó dáwọ́lé. Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar. ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mímọ́ ni fún Ọlọ́run ọba tí ò ní rú ọba tí ò lẹ́gbẹ́ aṣàfọ̀mọ́ orúkọ rẹ̀ ìwọ lọ́ba tó tóbi ju gbogbo ohun tó tóbi lọ ó tóbi ju gbogbo ohun tó tóbi lójú ara rẹ̀ lọ ìwọ lọ́ba mímọ́ ó mọ́ ju gbogbo ohun tá a mọ̀ pé ó mọ́ lọ ó mọ́ ju gbogbo ẹni tó mọ́ lójú ara rẹ̀ lọ títóbi ni fún Ọlọ́run aṣàfọ̀mọ́ rẹ̀ o àgbà fún ọ nítorí pé ìwọ lọ́ba tó lágbára jẹ́ ní tó lágbára lójú ara rẹ̀ lọ Allahu akbar títóbi ni fún Ọlọ́run Allahu akbar ògo ni fún Ọlọ́run Allahu akbar mímọ́ ni fún Ọlọ́run. Lẹ́yìn ìgbà tá a ṣàfọ̀mọ́ orúkọ rẹ̀ tán a sọ wípé alhamdulilayi Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe o oore tó ṣe nínú ayé Nùríyà Ọlọ́run mà ṣe oore ìdàgbàsókè Ọlọ́run mà ṣe oore ríríjà àti rírímu Ọlọ́run mà ṣe iṣẹ́ yìí tó jẹ́ kó dìbàjẹ́ mọ́ lọ́wọ́ nígbà tó ń ṣe táráyé ń wò pé oníranù ni òun jẹ́ kó dodidi bọ̀ Ọlọ́run mà ṣe Ọlọ́run àdúpẹ́ o Ọlọ́run àdúpẹ́ o Ọlọ́run ò ṣe o oore tó ṣe nínú ìgbésí ayé ìyá àti bàbá lórí Nùríyà Ọlọ́run àdúpẹ́ o Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe o ẹni tó bá ti ṣe ọpẹ́ fún Ọlọ́run oníwàá ṣàlékún oore rẹ̀ Ọlọ́run ọpẹ́ ládá ìwà ṣàlékún oore Nùríyà wà ṣàlékún oore Nùríyà wà ṣàlékún oore Nùríyà ọlá sẹ́ẹ̀dì lójú gbogbo ń tá a bá fẹ́ ṣe àdúrà tá a bá fẹ́ ṣe tá a bá ti ń ṣe gbogbo àdúrà tá a bá fẹ́ ṣe tá a bá ti ṣàṣàlátù fún Ànábì àdúrà yẹn máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí nìyẹn tí gbogbo wa tá a fi ṣe àṣàlátù tó tọ́ mú kárí ọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima as-salatu was-salamu alayka ya rasulallah 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 الصلاة والسلام عليك يا رسول الله 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 ألف ألف صلاة وألف ألف سلام عليك يا أكرم الخلق الله sallallahu alayhi wa sallam. àsàlátù ìtàṣe Ọlọ́run mọ́ládé bá nàbì sallallahu alayhi wa sallam. àdáríbò rẹ̀ àsàlátù yìí Ọlọ́run ò adébín. coded ti fún èmi ní support tèmi fẹ́ àánú dẹ̀ fún gbogbo support ẹ̀ ká fún òun ló gbé wa débi tá a wà yìí àǹtí tẹ́bá ní ká máa kà wọ́n tí coded ṣe fún wa òun la fi mọ̀wọ́tà náà ṣe fún a lè sọ gbogbo ẹ̀ síta but inú mi dùn
pé ìgbà tí wọ́n darapọ̀ mọ́ wa a ní àǹfààní láti wá bá wọn ṣí nǹkan báyìí mo dẹ̀ ti sọ fún pé léyìí àìtí ṣì kankan táwa máa ṣí TV station coded TV station tó máa wà lórí DSTV orí GoTV orí StarTime orí local TV a máa wá gbádá wá ipá àwọn gbádá líle ìyẹn la máa wá gbádá la máa. ọlọ́run o Adébímpé Akíntúndé Nùríà èyí tó gbé kalẹ̀ yìí ò ní kábàámọ̀ kí ló gbé kalẹ̀ fún ò ní kábàámọ̀ kí ló gbé kalẹ̀ fún iléeṣẹ́ yìí tá a ṣí yìí decoded radio station ìwọ lọ́ba tó fi ìbùkún sínú ìgbésí ayé àwọn èèyàn kan tí wọ́n gbèrú iléeṣẹ́ ìkalẹ̀ lánàá wọ́n lówó wọ́n lọ́lá wọ́n nípò wọ́n sì lórúkọ láti bẹ̀ wọ́n lówó wọ́n lọ́lá wọ́n nípò látara iléeṣẹ́ yìí ọlọ́run wọlá tẹ́dẹ́ àsìkò yìí wọlá bọ́lọ́run ṣe tó Halima ọlọ́run kó bá mi san yín lẹ́san rẹ̀ o jazakumullahu khair ọlọ́run wọlá bọ́lọ́run ṣe tó nínú záàtù rẹ̀ ọba tó fàlùbáríkà sí tàwọn tàná Adébímpé Akíntúndé Nùríà ọlọ́run á fàlùbáríkà sí ìtẹ́yìn náà gbé kalẹ̀ a ṣí pẹ̀lú orúkọ ọlọ́run a ṣí pẹ̀lú orúkọ ọlọ́run kó wá tànrà wọ iléeṣẹ́ yìí kó tàn káàkiri orílẹ̀-èdè àgbáyé. orúkọ mi ni Moyinolúwa Olútáyọ̀ initiative tó jẹ́ ń pé ó yàtọ̀ gédégbé ó ní last week ìgbà tí ó fi ń ṣe Instagram live tó ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé káwọn èèyàn suggest nǹkan tí business tuntun tí òun ṣe fẹ́ ṣe and all that pé káwọn èèyàn sọ káwọn èèyàn guess bóyá wọ́n máa mọ̀ bóyá wọ́n máa guess right àwọn èèyàn sọ pé okay ó máa ṣílé aṣọ àwọn kan sọ pé ó máa ṣí spa àwọn kan sọ pé okay ó fẹ́ máa ta bàtà àwọn kan sọ pé ó fẹ́ máa ta irun and àwọn nǹkan tí wọ́n dárúkọ yẹn ní gbogbo àwọn oríṣiríṣi business tí wọ́n ti rí tí àwọn èèyàn ti ń ṣe nínú industry because tó bá ti ṣe díẹ̀ wá kan rẹ̀ actor kan àbí actress kan tó ṣí ilé aṣọ àbí kó jẹ́ pé ó ṣí spa àbí kó jẹ́ pé ó ṣí kìíní so by the time tí níjọ́ yẹn throughout mo follow títí dé end kò sí anybody tó tiẹ̀ sọ nǹkan tó súnmọ́ you know so nígbà tó wá di pé wá send invitation tó sọ okay jọba ìbá I was just laughing and inú mi dùn tó jẹ́ pé because mo ń wò ó pé nǹkan ńlá nǹkan I mean I don't know how to say it. It's a massive initiative because kí èèyàn tó lè sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ radio station you know digital radio station pé online kò sí bó ṣe wọn tó ṣe máa kéré tó. It's something that demands for a lot of intelligence. It's something that demands for a lot of creativity. Ó yàtọ̀ sí pé kan èèyàn ní okay mo lọ síbi kan mo kó ọjà mo kó sí orí igbá àwọn èèyàn wá wọ́n wò wọ́n no ó yàtọ̀ gédégbé and inú mi dùn and I believe that this initiative ó máa wà successful ó dẹ̀ máa gbòòrò sí ó máa lọ síbi gíga àtẹ̀tí rí nǹkankan ṣe bí kò tí bẹ̀rẹ̀ bá ṣe ẹ̀ṣin ń ṣe opening ni a ṣe ń launch but by the time tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú irú èèyàn tí Bímpé jẹ́ orí eléyìí ṣe ọlọ́run fún ṣe and I believe that by the time tí ó bá máa bẹ̀rẹ̀ big time àtẹ̀tún ṣì máa padà wá tàtún ṣì máa wò pé kódẹ́ẹ̀dì no. Projects and open for long. Sir, this is our official This is our official website, www.decodestation.com, and we are also on Coded. So we are also on Google Play Store. And Akitude Amoke Adebimpe happens to be the first female Nollywood celebrity that would do something like this, having a digital radio station. So you are breaking the genes. So this is the landing page when you get to www.decodedstation.com. This is the landing page. Sir,
on this radio station, sir, we have our official blog, we have various news and stuff like that. You'll still see more. These are the futures of the radio station. I want every one of us to pay attention to this so that we can see the value that we are bringing out to people. Number one, that application, it is easy to download from Google Play Store. Number two, it is easy to install directly from the website. Ẹlòmíì máa ń complain pé space òun lórí phone máa ń ṣe kíni tó bá lọ sórí website instantly ó máa ṣe kíni ó máa download sí orí phone yẹn kò jẹ́ gba space at all, sir. Then we have online shop for business owners to advertise and sell their product, including service provider. Ibi kan wà lórí app yẹn tó dẹ́ wípé àwọn èèyàn lè order fún ọjà. One later, one later. Also, they make instant order and prospective buyer receive mail immediately. Tobashe under full goods, yes, sir. Then also, there is an online TV. Everything to our digital learning. So on that online TV, fans can see latest movie of Wasila Coded, not excluding other TV program. Other celebrities not a program or Wasibe, they are all welcomed. Also, on that application, sir, O21 àwọn èèyàn tún lè register like our fans only just like Facebook, like Instagram, tabaṣe open it lórí app wọ̀nyí náà. People can register, fans can chat with each other, they can upload videos, they can upload pictures, they can also play games on that same radio station. Kò jẹ́ stop broadcasting, yes, sir. Then also, sir, Ewo, this is what the app Tebashi they download their website. Anybody to download the website to match really. This is the menu function. We have various things there. Also, Elomi, you can switch to dark mode or light mode. Lori app here. To baje alele very lori phone here. Everything. Ma beautify. To baje pe daylight ni. Ashe pe ole shekini. Ole pada si daylight. Could just stop streaming platform here. Then also, in online shop, sir. Online shop, yani, LA. Then user provide pics. Fans can also log in. Then, sir, I want you read various news like sports, various things. On your own interest. People can also advertise there. Then we are broadcasting offline and online 24 hours, sir. Sir, this is where we are, sir. This is an initiative we are also bringing to National Union of Road Transport Workers. This is an initiative called Street to Skills Initiative, sir. Bringing abandoned youth to life is a big project that has a lot of value inside. I'm going to break it down, sir. I know you are much interested because we are also bringing this initiative. You will be coming on air. We are giving chance on air. We are giving NURTW chances on air to come and educate people. Orúkọ mi ni Oluwabusayo Adeyemi. I'm here for my sister Coded all the way from Dallas because I really enjoy nǹkan tó ń ṣe. Mo proud of her fún gbogbo nǹkan tó ń ṣe, fún gbogbo akitiyan wọn lórí gbogbo nǹkan tó ń ṣe láti máa produce any advertisement tẹ́ bá fẹ́ ṣe. Just go to her. She will follow you up. I mean, the radio is so important. Ó wà important gan. Mo dey appreciate her for what she's doing. Sir, I used to be a youth that I'm one of the beneficiaries of Asiwaju Bola Ahmed Tinubu, and one day I've been aspiring to meet with him one day, because I have. Thank you very much, sir. Ebami Patewo. Because me too, I have empowered various youths on various vocational skills, but we need more platform. Yes, sir. So, why Street to Skills? This is an initiative of empowering youth and women and members of NRTW on the streets on various live practical entrepreneurial vocational training, engaging them on profitable, skilled businesses using the coded station for massive broadcast. Sir, this will amaze you. Of course, this is achievable by
National Union of Road Transport Workers, we are presenting to you a great initiative to bring into that platform, sir. NURTW Lagos Entrepreneurship Creation Center. Sir, these are the things that will be in that Entrepreneurship Creation Center that we as Coded Station, we will be broadcasting it for you, sir. Connecting youth of NURTW together, bringing digital space on entrepreneurship development, massively infecting the 37 local governments in Lagos State. Street to Skills Initiative, sir. Digital skills on website development and app design, cryptocurrency. Instead, our boys were machine yahoo kamashekini. Lori initiative láti Coded Station, amashekini ali train wọn lórí digital skills website, toyin cryptocurrency, toyin trade online without going illegal. Then sir, waste to wealth using pure water sachets. Ẹlòmíì máa ń waste pure water sachet, ajẹlẹ stone pure water sachet ẹ láti fi ṣe bag, láti fi ṣe oríṣiríṣi. Sir, this is one of our team member. Sherry bag yẹn láti sachet pure water ní sáà ni wọ́n ti ṣe láti sachet sherry butter bag. Ẹ wá wò sá. Yes, sir. This is a live practical vocational skill that people will see that we can impart youth with. Are you capturing what is happening? That is all. So, sir, Lati Lagos National Union of Road Transport Workers, Lagos Entrepreneurship Creation Center. Center in Lafayette, bringing abandoned youth to life. This is the initiative. This is the building. This is the architectural building, sir. We have the full proposal. Thank you very much, sir. Up national. I can make my humble self. All right, great people. On behalf of my humble self and my entire team, I want to say thank you to everyone present today, right from number 1 of Nigeria. It's not number 1 of Lagos. Alhaji Musiliu and the MC Oluomo Ayedade. You are a kind-hearted person, sir. I must tell you. Yes, Nigerian, sir. Yes, sir. And my mother present, Mommy Moyolu Atayo. Thank you so much, ma'am. Auntie Lola, thank you. Auntie Folukadama. So, Chairman, and Chairlady Oshodi, local government president. I'm so honored, sir. I'm so honored. Thank you for coming. Baba mi, we have spent so much money here. I want to put my loganja there. So, sir, diligent. What are the things do you think we still need in this studio? To me, we need generator that uses diesel. Baba, generator that uses diesel. So, seeing you today, Losha, I know that we are blessed. So, Chairman, Chairlady, it's not your call. I recognize your presence. Baba mi ẹ̀gbọ́n mi Matthew Didowo. You are here Pasuma is here. Bring out. So Baba mi, you have to say 1 or 2 things about this initiative. I got all media present. Wasila Coded ní olùbátà ọjà tiwa tí ẹ̀yin pè ní ambassador. Òun ní ojú Peron Blue. Tell the face of the company. So she's the ambassador of the company. So I want to congratulate you first. I want to congratulate you for this initiative. It's a mind-blowing one. And it's our guys there. We'll support you to make it bigger. That is great. Let me just say that much. Thank you, sir. Congratulations once again. Congratulations. Clap for you. Èèyàn kan ò kí ń jàwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ̀ láti ibi ìjẹta ta ti gbé sórí Instagram pé a ti ṣí kinní yìí o làwọn èèyàn tó ní àwọn ń ṣe pìrìsẹ́ńtà o àwọn ń ṣe pìrìsẹ́ńtà àwọn ń ṣe kinní kan kí n fún àwọn níṣẹ́ a máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níṣẹ́ especially ní entertainment sector láti lè wá
láti lè wá exhibit talent àwọn náà. So àdèmá tún wọn gbogbo àwọn tó ń tajà àwọn ní káràkátà náà ló ń torí pé a máa bá wọn ṣe ìpolówó ní owó tí kò gani lára bẹ́ẹ̀ ni. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar wasari rabbika wanhar inna shani'aka huwal abtar. Owó rẹ̀ ló máa fi pa. Òní gbóná. Àbúrò òní ṣẹlẹ̀. Òní jóná. Àlùbáríkà ló ń wọṣẹ́, àlùbáríkà máa wọṣẹ́. Ẹ̀mí gígùn ó máa wọṣẹ́ lágbára Ọlọ́run. O ò ní padà kú káwọlé lágbára Ọlọ́run. Gbogbo ògbó àti Ọlọ́run Ọ̀bẹ̀lẹ́dùmarè bá ti ṣe àmì sí ilé-iṣẹ́ máa gbòòrò ní Ọlọ́run Ọ̀bẹ̀lẹ́dùmarè tó kọ́ ẹ nírú ilé ìmọ̀ọ́ṣe Ọlọ́run Ọ̀bẹ̀lẹ́dùmarè ẹ̀mí gígùn àtàlàfíà ara fífún ẹ. Gbogbo àwọn tó dẹ̀ wà bíi torí gbogbo àwọn mídíà pátá àtàwọn èèyàn tó wá tọ́wá wòye pé ẹ jẹ́ ká wo nǹkan tí Wasila Coded ti ṣe Ọlọ́run Ọ̀bẹ̀lẹ́dùmarè ilé wọn ọ̀nà wọn kò ní dojú gbogbo àwọn mídíà pátápátá lọ́kùnrin lóbìnrin tó wà bí Ọlọ́run ọba Elédùmarè iṣẹ́ yín a máa lọ sókè Ọlọ́run láúlá wàlákùwàtà èmi náà ṣe nǹkan tó bá dáṣà bí ṣe àmà mi ti sọ̀rọ̀ náà. So he just appreciated us. So tell them to appreciate us in cash. He has appreciated in kind. Appreciate in cash. Physical, can you trust this? No, I trust my baba. Okay, it's fine. So it's cashless policy and I trust my baba. He has always been a supporter. So I count on you. I trust you. God bless you, sir. Thank you for coming. Chairman is you show this all the local government, the vice chairman. Thank you for coming. Ayolaya. You already know. Mommy Oluwa, thank you so much. All media house present. Ẹ máa ṣe kẹ́ ẹ̀yin kan lẹ́pọ̀ ju àwọn èèyàn tí mo pè lọ. Thank you. Ìdídọ́wọ́. Lórí ọ̀rọ̀ Wasila Coded tí gbogbo wa torí ẹ̀ wá bíbá ilé ni gbogbo wa rí i pé n tí ó gbé sílẹ̀ yìí ó jẹ́ àrà ọ̀tun láàrin àwa òṣèré torí pé ó fọkàn balẹ̀ láti ronú láti gbé ìmọ̀ yìí sílẹ̀ radio station tó wà lórí app ìyẹn nìkan kọ́ wọ́n náà tún ta oríṣiríṣi nǹkan lórí app yẹn wọ́n tún wá ní photo studio tẹ́tí lè ya photo tẹ́tí lè look good so ẹ̀yin èèyàn wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún ní mọ̀ àti òye tó lò tó fi gbé àwọn kìíní kalẹ̀ lágbára Ọlọ́run ajẹ́kọ́wọ́ ẹ̀ máa ròkè sí ẹ̀yin èèyàn wa ẹ gbìyànjú kẹ́ patronize ẹ bá wa gbọ́ radio station ẹ̀ kẹ́dẹ̀ gbìyànjú kẹ́ pé tẹ́ bá ní ṣíṣe fún photography yín Ọlọ́run máa wà pẹ̀lú yín ire o. Àwa gbádùn àwa yìí náà ológun àwa dúpẹ́ nínú ayé Coded. Wasila Coded ó jẹ́ ọ̀rẹ́ tásíjọ́ sọ̀rẹ́ tipẹ́tipẹ́ àtijọ́ wà tipẹ́tipẹ́ àmọ́ inú mi dùn fún lẹ́ni pé ó ń ṣí nǹkan tó tó yìí and inú mi dùn wọ́n ní ẹbọ ní reyọ̀ kí retí yín náà lè tẹ̀yìn lọ́wọ́ so I am happy that I am here today. Congratulations.
lóòótọ́ mi ò respect pé ó máa ṣí radio station àmọ́ torí pé nǹkan tó ti wà nú ẹ̀ tipẹ́tipẹ́ tó fẹ́ ṣe ni torí ìgbà kan wà tó ti sọ́lé tì mí rí tipẹ́tipẹ́ àmọ́ wọ́n ní it is good to think outside the box so kò taṣọ kò ta cream but inú mi dùn fún pé nǹkan tó ṣí nìyẹn so God bless you Wasila Coded. Torí Wasila Coded la ṣe wá síbí báyìí lónìí ó ṣí iléeṣẹ́ rédíò ìtí Wasila ṣe yìí ó jẹ́ nǹkan gbòógì tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ wọn ronú tọ ohun tó ṣe yìí àmọ́ ohun tó ṣe yìí ó jẹ́ nǹkan ìwúrí inú mi dẹ̀ dùn bí mo ṣe wà níbí báyìí lónìí láti wá ṣí iléeṣẹ́ yìí yìí jẹ́ iléeṣẹ́ rédíò tó jẹ́ wípé a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfihàn àti ọ̀pọ̀lọpọ̀ káràkátà fún àwọn ọlọ́jà kéékèèké àwọn olówókòwò kéékèèké àwọn ọlọ́jà àwọn gbogbo èèyàn tó bá ti fẹ́ kí ajé búgbàjẹ́ iléeṣẹ́ yìí ó jẹ́ nítorí pé ó máa tì wọ́n lẹ́yìn ó máa ràn wọ́n lọ́wọ́ pàápàá fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa tí wọ́n bá rí irú ohun àrà mẹ́rìírí báyìí nǹkan ìwúrí ni wọ́n lè mọ̀ pé kì í ṣe èèyàn ní láti máa ronú outside the box kó ṣe nǹkan tó jẹ́ nǹkan tó tún yàtọ̀ nínú gbogbo tí gbogbo àwọn èèyàn ń ṣe. ní ṣókí ẹ ṣe gan mo sọ̀rọ̀ nípa the coded radio station app tí a gbé síta yìí kò kí ń ṣe pé rédíò nìkan ni app yìí wà fún tí ẹ bá lọ sórí Google Play Store ẹ bá download the coded radio app lórí app yẹn ẹ̀yin náà níbi láti upload picture yìí tí a máa rí tẹ máa wò lẹ́yìn ló máa post picture tẹ bá wá ní ọjà tẹ fẹ́ tà ẹ lọ sí coded e-man ẹ upload picture ẹ síbẹ̀ ẹ tàgì wá wọn náà bàbá yín gbé síta pé ẹni báyìí fẹ́ ta nǹkan báyìí ẹni tó bá fẹ́ rà láti ibẹ̀ ẹ máa rí báyà ẹ lè play game lórí app yìí a tún wá ní video segment tó yẹ pé gbogbo kan tá a bá ṣe lórí live video lórí rédíò tẹ́ ẹ bá gbọ́ a máa download ẹ̀ sórí ibẹ̀ fún yín ẹ máa lọ wò ó so ẹ jọ ń torí Ọlọ́run ìyá mi ni bàbá mi ẹ̀yẹ lólùfẹ́ mi káàkiri àgbáláyé it's an internet thing so just download the coded radio station app on your Google Play Store thank you ẹ ṣé mo dúpẹ́ ẹ kú fẹ́ mi náà bá dúró sí i o. Can we please a round of applause, ladies and gentlemen, a round of applause. Lórí èyí tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ láti ọwọ́ Wasila Coded ìyẹn Akíntúndé Àmọ̀kẹ́ Adébíyìnpé a máa rí pé àwọn ló jẹ́ obìnrin àkọ́kọ́ ló tó ń ṣe eré ìtàgé tí wọ́n gbé irú kan báyìí lẹ̀ tí kí ni wọ́n gbélẹ̀ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. I'm telling you, after this, you are putting it down on radio station. You go register the name. I pray to your life. You receive it. Take it. Done. Right. Gbàdúrà fún wọn ni pé gbogbo nǹkan tó ti ṣe ó máa yọrí sí rere gbogbo owó tó ti ná Ọlọ́run máa dá padà nílọ́po owó wọn ò ní jóná lágbára náà. Láti wá síbí because huge step ni fún èèyàn láti ní station kò easy and I'm so happy for her. I wish her all the good thing in life. I wish her best of luck and ní títèmi mo mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní títèmi mo mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oríire ṣì pọ̀ lọ́nà fún Wasila Coded àti èmi lọ́lá smart náà. Thank you for wishing her well and I pray that everything she lays her hand on
shall be prosper. Thank you so much, and I'm happy to be here. Báyìí inú mi dùn, I was so happy pé wípé nǹkan tó dáa ló ń ṣe yìí Ọlọ́run dẹ̀ máa fún wọn ṣe lágbára Ọlọ́run, wọn ò lè lọ sẹ́yìn lágbára Ọlọ́run, wọn máa lọ sókè ní ọgbọ́n wọn kò lè dìbàjẹ́ lágbára Ọlọ́run. I'm so happy for her. Àwọn tí kò tí sí lórí iPhone, that's Apple Store, but very soon ó máa tó wà níbẹ̀. But àwọn tí wọ́n lè download ẹ̀ lórí iPhone wọn, you can just go to the website www.decodedstation.com. You can listen live without you getting any interruption while you're listening on the website. You can make chat with your friends or do any other thing. So that's it.